náà ti gbọ́ èsì tí Mobimpe fún ẹni tó gbé ìròyìn aburú kan jáde nípa ìdílé rẹ̀ nígbà tí wọ́n ń yọ ayọ̀ pé àwọn ọmọkùnrin mẹ́ta làǹtìlanti tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ pé oṣù mẹ́ta lọ́wọ́. Èyí lohun tí Mobimpe sọ àtohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Kúnlé Omisore fún àwọn tó ń bu ẹnu àtẹ́ lu fíìmù MIDE Martins tó ń káàkiri orí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tí àkọlé rẹ̀ ń jẹ́ ìyálésì. Èyí lohun tó sọ. Iṣẹ́ ayé ni iṣẹ́ orin kíkọ, ọ̀pọ̀lọpọ̀ ogun ló wà níbẹ̀. Ó ti pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu nígbà tí mò ń gbìyànjú láti kọrin lóde kan rí. Salawa ABЭNI tú àṣírí ńlá nípa orin kíkọ. Èyí lohun tó sọ. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ gbọ́ àkójọpọ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó mà wá ga báyìí o, àbírú wàhálà wo wá rèé torí Ọlọ́run. Kí ló dé táwọn èèyàn ṣe máa ń ta ọfà ìbànújẹ́ sílé aláyọ̀nà? Lẹ́yìn náà ti gbọ́ èsì tí Mobimpe fún ẹni tó gbé ìròyìn aburú kan jáde nípa ìdílé rẹ̀ nígbà tí wọ́n ń yọ ayọ̀ pé àwọn ọmọkùnrin mẹ́ta làǹtìlanti tí Ọlọ́run fi ta wọ́n lọ́rẹ pé oṣù mẹ́ta lọ́wọ́. Èyí lohun tí Mobimpe sọ àtohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo èèyàn ló mọ̀ pé gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ fi ọmọkùnrin mẹ́ta ta lọ́rẹ láìpẹ́ yìí ni. Ọmọbabìnrin Adébímpé Adédìméjì wà lára àwọn gbajúmọ̀ ilẹ̀ wa tí àwọn èèyàn fi ojú rẹ̀ rí màbo lórí ayélujára. Pàápàá jùlọ lásìkò ìgbà tó ń wojú Ọlọ́run fún ọmọ bíbí. Kí wọ́n sì máa pòkọ ìbànújẹ́ fún ní gbogbo ìgbà lórí ayélujára kó tó di pé Ọlọ́run wá padà ṣẹ̀gan rẹ̀ dògo. Ó fi ọmọkùnrin mẹ́ta làǹtìlanti ta òun àti ọkọ rẹ̀ tóun náà jẹ́ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tí àwọn èèyàn nífẹ̀ẹ́ sí dáadáa, ìyẹn Alhaji Lateef Adétọ́lá Adédìméjì lọ́rẹ. Ohun tí gbogbo ènìyàn lérò ni pé lẹ́yìn tí Ọlọ́run ti dá wọn lóhùn báyìí, àwọn aninilára orí ayélujára yìí máa dẹ̀yìn lẹ́yìn wọn kí wọ́n sì máa sogbá agbẹ́jẹ́ mọ́wọ́. Ṣùgbọ́n dípò bẹ́ẹ̀ níṣe ni wọ́n máa tún pọ̀nà míì yọ. Pẹ̀lú bí ẹnìkan tó pe orúkọ ara rẹ̀ ní Madiyan lórí ìkànnì ayélujára X táwọn ènìyàn mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ṣe gbé àwòrán Lateef Adédìméjì, ẹ̀wò rẹ̀ Mobimpe àti àwọn ọmọkùnrin wọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n fi òye àtọwọ́dá tí àwọn olóyìnbó ń pè ní artificial intelligence tàbí AI yà jáde. Ó sì kọ ọ̀rọ̀ sábẹ́ rẹ̀ báyìí pé gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa Lateef Adédìméjì ti jáwé ìkọ̀sílẹ̀ fún ìyàwó rẹ̀ lẹ́yìn tí ilé ìwòsàn gbogbogbò ìyẹn General Hospital tó wà ní ìlú Ìlọrin kọ ẹ̀jẹ̀ tó fi sílẹ̀ fún ọ̀kan lára àwọn ọmọkùnrin mẹ́ta tí wọ́n bí láìpẹ́ yìí. Ẹni yìí tẹ̀síwájú nínú àtẹ̀jáde rẹ̀ pé dókítà kọ ẹ̀jẹ̀ náà nítorí pé kò bá ti ọmọ rẹ̀ yìí mu. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ló wá ṣokùnfà bí òṣèré ilẹ̀ wa tó jẹ́ ẹni 40 ọdún yìí ṣe béèrè fún àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA. Èsì àyẹ̀wò náà sì fìdí rẹ̀ múlẹ̀ pé Lateef Adédìméjì kọ́ ni bàbá àwọn ìbẹ́ta tí Mobimpe bí yìí. Lẹ́yìn tí arábìnrin gbé ìròyìn náà jáde sórí ìkànnì ayélujára rẹ̀, àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí ọ̀rọ̀ kòbákùngbé tí arábìnrin náà gbé jáde nípa rẹwà òṣèré ilẹ̀ wa jẹ́ ọmọbabìnrin Ìjẹ̀rò Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì yìí. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pín títí tó fi kàn lára. Mobimpe aya Lateef náà sì fèsì báyìí pé yóò fẹ́ gbọ́ ariwo ìdájọ́ òdodo fún ohunkóhun tí orúkọ àgọ̀ rẹ̀ ń jẹ́ nígbà tí mo bá ṣetán láti dá sẹ̀ríà tó tọ́ fún ọ. Ìyẹn òmùgọ̀ abatẹnijẹ́ yìí ti ń fẹnu tẹ́ńbẹ́lú mi lórí ayélujára fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Mo sì dákẹ́ tí mò ń wòye gbogbo yín láìsọ ohunkóhun. Gbọ́n mi ò ní gbà kẹ́ gbé ìwà ìbàjẹ́ yín yìí dé ọ̀dọ̀ àwọn ọmọ mi. Ṣọ́ra yín gidigidi nítorí mi ò ní rò lẹ́ẹ̀mejì kí n tó gbé ìgbésẹ̀ tó tọ́ lórí yín o. Lẹ́yìn ni Mobimpe ṣe jáwé akíwọ́wọ́ fún àwọn tó ń gbé ìròyìn òfegè nípa òun àti ìdílé rẹ̀. Mobimpe tún tẹ̀síwájú pé onítọ̀hún tún láyàláyà láti fi òye àtọwọ́dá ìyẹn AI ya àwòrán òun àti ìdílé òun láti ṣàgbékalẹ̀ irọ́ bàǹtàbàǹtà báyìí. Ní káwọn oníṣẹ́ ibi yìí máa wẹ̀yìn wọn wò nítorí pé òun bọ̀ bẹ́ẹ̀ lòun ò ní pẹ́ dé rárá. Ní ìtí arẹwà òṣèré ilẹ̀ wa ọmọọba Adébímpé Adédìméjì gbé èsì rẹ̀ yìí jáde, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ ìhà oríṣiríṣi sí ìṣẹ̀lẹ̀ náà. Àwọn kan ṣe ní kó máa ní àmójúkúrò lórí àwọn ohun tí àwọn ẹni bíi ń gbé jáde lórí ìdílé rẹ̀. Àwọn kan fèsì pé kó tètè gbé ìgbésẹ̀ lórí bó ṣe máa fi ẹni ìjófin torí ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀. Pàápàá jùlọ pẹ̀lú bó ṣe jẹ́ pé ohun tó bá ti jáde sórí ayélujára kò lè parẹ́ mọ́ láéláé. Ti pé tí kò bá fi ẹnìkan jófin, àwọn tó kù ò ní kẹ́kọ̀ọ́. Kúnlé Omisore fún àwọn tó ń bu ẹnu àtẹ́ lu fíìmù MIDE Martins tó ń káàkiri orí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí tí àkọlé rẹ̀ ń jẹ́ ìyálésì. Èyí lohun tó sọ. Fíìmù tí gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa MIDE Martins Abíọ́dún gbé jáde tó ń mi orí ayélujára tìtì pẹ̀lú bó ṣe dá àwọn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ àti àríyànjiyàn sílẹ̀ lóríṣiríṣi lórí ayélujára. Àwọn kan sì ń sọ pé káwọn obìnrin kọ́gbọ́n látara fíìmù yìí kí wọ́n yé gbìyànjú láti ṣe ìdènà fún ọkùnrin tó bá fẹ́ tọ́jú ọmọ rẹ̀ tàbí parọ́ fáwọn ọmọ pé bàbá wọn ti kú tó bá sì wà láyé. Pàápàá jùlọ tí bàbá yìí bá ń gbìyànjú láti ṣojúṣe lórí ọmọ náà nítorí pé òkè òkú lòkú rẹ̀ bàbá ọmọ ló lọ́mọ. Bẹ́ẹ̀ làwọn míì pàápàá jùlọ àwọn tó jẹ́ pé ìyá wọn ló tọ́ wọn dàgbà nínú kòókòó àti làálàá ń bu ẹnu àtẹ́ lu fíìmù náà. Wọ́n ní ohun tó ṣẹlẹ̀ nínú fíìmù yóò lè ṣẹlẹ̀ lójú ayé láíláí. Wọn kan tiẹ̀ ní àsọdùn àti àṣejù pọ̀ nínú fíìmù náà.
náà. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ni òṣèré ilẹ̀ wa Kúnlé Omisore tó kópa Samson tó jẹ́ ọkọ tí Mide Martins kọ̀ sílẹ̀ nínú eré àgbéléwò rẹ̀ táyé ń sọ lọ́wọ́ yìí ń fèsì sí. Nínú fídíò kan tó ń káàkiri orí ayélujára báyìí pé ọ̀gbẹ́ni Samson kò fẹ́ ìyàwó mìíràn nínú ìtàn náà. Ṣé ló padà dé láti di bàbá rere tó dára ju àtẹ̀yìnwá lọ? Kí ló dé tí ìyá àwọn ọmọ rẹ̀ ò jẹ́wọ́ fúnlé ẹjọ́ pé òun lòún wà lẹ́yìn bí wọ́n ṣe jí gbé? Bóyá fíìmù náà dùn tàbí kò dùn, bóyá àṣejù wà nínú rẹ̀ tàbí kò sí. Nǹkan tó dájú ni pé eré àgbéléwò ìyá bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tó ṣe kókó láwùjọ wa láti túbọ̀ gbé fíìmù Mide Martins lẹ́sẹ̀. Ọkùnrin kan jáde láti fìdí rẹ̀ múlẹ̀ pé ohun tó ṣẹlẹ̀ nínú fíìmù náà ṣẹlẹ̀ sí òun, tí ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyá ọmọ rẹ̀ báyìí pé. So mọ̀mísí mi pè mí lánàá pé Dayọ̀ irun tó ṣẹlẹ̀ sí ẹ wọ́n ti fi ṣe fíìmù, Mide Martins fi ṣe fíìmù, èmi ò tí wo fíìmù yẹn o. Mọ̀mísí mi jẹ́ kó mọ̀ pé it is about one single mother tó tọ́jú ọmọ táwọn ọmọ wa padà wá béèrè bàbá wọn. That's the reality tó ṣẹlẹ̀ sí mi, èmi tí mo dúró síwájú yín, that's the reality tó ṣẹlẹ̀ sí mi. Bó ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ nìyẹn. Fún 17 years onígá yìí fi deny ọmọ ní bàbá, ó deny ọmọ yẹn ní bàbá. Ó sọ fún ọmọ yẹn pé kò ní bàbá láyé rárá, ó sọ fún pé bàbá ẹ̀ ti kú. Bó ṣe dá tọ́jú nìyẹn wọn àtàwọn fámìlì ẹ̀. Ṣùgbọ́n ọmọ yẹn ti máa gbọ́ pé mi ni bàbá òun, ọmọ yẹn máa wá. Gbogbo ìgbà tọmọ yẹn bá sáwá sọ́dọ̀ mi, ọmọ yẹn sáwá gbà tó wà 10 years. Àwọn anti-kidnapping squad náà fi wá gbé mi, ike mo jọ ọmọ gbé. Mo dẹ̀ sọ fún ọmọ yẹn, mo ní kó jọ́ nítorí Ọlọ́run kò fi mí lẹ̀. Ìyá ló mẹ́ni tó bí ọmọ, kó máa mú un lọ. Nígbà tó tún di tọmọ yẹn tún pé 13 years, ọmọ yẹn tún sáwá, wọ́n tún gbọ́lọ́pàá dé pé mo tún jọmọ gbé. Ìgbà tọmọ yẹn pé 15 years, ọmọ yẹn sáwá, fúnra mi ni mo máa yẹn lọ police station pé ọmọ yìí ń sáwá o, ó lè mi ni bàbá òun. Ìyá ẹ sọ pé èmi kan bàbá ẹ kó máa mọ́ ọmọ lọ kó lọ dá tọ́jú. Ọmọ wa pé 17, ọmọ wa lòun lọ́dọ̀ yẹ ọmọ pọ́dọ̀ mi lòun máa gbé, mo ní kò possible. The only thing tá lè ṣe òun ni pé ká dìtà mí bóyá èmi ni bàbá ẹ tó tó abẹ́mi kan bàbá ẹ. Bá ṣe kóra wa lọ kọ́ọ̀tì ní last year nìyẹn. Ìjẹta ni mo gba judgement. Kí n tó gba judgement ńkọ́, all evidences proved that I am the boy's father. And the court actually granted me custody after 17 years. The court said we should go and change the boy's name to my own son name after 17 years. Ọmọ tí ń gbé pẹ̀lú mi nísìnyí o, ọmọ tí wà pẹ̀lú mi nísìnyí. For 17 years, court ò award ẹni wọ́n kọ́bọ̀. Kí ni mo sọ? Court ò fún ní 1 ṣíṣì. Wọ́n ní kí n compensate ẹni 1 ṣíṣì. Because the fact on ground ó show wípé òun ló deny mi ní access, kì í ṣe wípé mi ò fẹ́ tọ́jú ọmọ. Courts are not biased. Court wà biased at all when it comes to paternity of a child. Ìwọ tó bá ti jẹ́ bàbá tó bá mọ̀ kó fẹ́ tọ́jú ọmọ ẹ, má gbé ya ọmọ ẹ lọ court tó bá deny access, fílẹ̀ jó dá tọ́jú jó dá rẹ ru òfò tó wáyé wárù. Court ò lè grant ìyá ọmọ yẹn tó tọ́jú ọmọ wọn lè grant them 50 kobo. It's not because they check obìnrin ní judge. They check the matter on ground. They looked at every fact on ground. Also, this man is ready to take care of his son, but you denied him access, you denied him everything. You even said he is not the father. Court had to send us back to the DNA lab to go and do DNA to ascertain if I am the boy's father, which of course came back 99.9999% that I am the father. And now, court has granted me custody because the boy wanted to live with me. The boy needed a father. The boy needed to have a father. So if you are a lady, ó wá wá ọmọ ọkùnrin mọ́ yà, ó wà mọ́ yà báyìí pé ìwọ nìkan ló fẹ́ dá tọ́jú, kò ní bàbá, ìwọ máa dá tọ́. You actually carried 17 years of what I'm supposed to be responsible for. And who told you I don't want to take care of my own child? Because you don't want me to have access to him, you took him to the most expensive school that I cannot even afford. No problem, you took care of my responsibility. But now the court has said I am the father of the child and the child should be living with me. They granted me custody. The name that you did not give him, the Oyo State Court has now said we should go and change the name with immediate effect. And now the boy is going to be answering my name. So eléjẹ láàká ìfẹ́ obìnrin tẹ wọ ọmọ ọkùnrin mọ́ yá ẹ kàn ṣe lásán ni ẹ kàn ké lásán tí nǹkan kò ní ṣẹlẹ̀. You will cry, nothing's gonna happen. Because the court will check facts, not sentiment and not emotion. Not sentiment, not emotion. Gbogbo ìwọ kan bàbá ẹ̀, ìwọ kan bàbá ẹ̀, ìwọ kan bàbá ẹ̀. Just one DNA ó show gbogbo pé mi ni mo bí. Just one DNA ó show pé mi ni bàbá ọmọ yẹn. Nínú court document ẹ̀ ó ní owó tó ń fi tọ́jú ẹ̀ láti ilẹ̀ kí n ti ẹ̀ compensate òun bí 5 million. Court jẹ́ kán mọ̀ pé wọn kì í sanwó owó bẹ́ẹ̀. Igbe kó gbójú.
They didn't award her 50 kobo by one fún for raising a boy for 17 years. So ẹ̀yin obìnrin tó bá ti wù yín, ẹ má fi fíìmù yẹn kọ́gbọ́n. Kẹ́ má rò pé bóyá fíìmù ni. Àwa sọ̀rọ̀ reality. Ọmọ yẹn mo ti fún níṣẹ́ lọ́fíìsì mi nísìnyí, ó ń bọ̀ nísìnyí, ó fẹ́ resume tó bá ti dago mẹ́jọ yóò resume. Tó bá ti dago mẹ́jọ yóò resume. Tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń gan ti. Bóyá ó dẹ̀ ti wà lọ́fíìsì gan ti ní ìmọ̀. Jẹ́ n wo bóyá ó ti dé gan pàápàá. So lédè kúkúrú, ẹ̀yin obìnrin tẹ́ bá tí mo pẹ́ fẹ́ mọ tọ́jú ọmọkùnrin, ẹ kú yà. Kò sẹ́ni tí ó compensate yín lórí yẹn. Kóòtù sọ fún mi pé fílẹ̀ kó wọ́n bá tiẹ̀ lọ. Obìnrin burú. Èyí tó fi ṣe rẹ ló pọ̀ mọ́ tán rẹ. Àdáwà tí ó dá tọ́jú. Ọmọ sì padà sọ́dọ̀ bàbá ẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ ṣe sí. So ó fẹ́ fọmọ lẹ́jẹ̀ mi ni. You see? Oya say it now, talk now. My close friend that I do tell stuff, they called me to tell me that about the movie, right? Related to me, yes. Wow. So everybody was calling, as they were calling me, they were calling him too about the movie. So you can see, I've been granted custody, I've been granted everything, access, change of name, everything. They didn't even award her a kobo. So bá ti wú obìnrin ká máa dára wọn láàmú, ká máa dá ọmọ tọ́jú, ká máa ṣe gbogbo ẹ̀. Iṣẹ́ ayé ni iṣẹ́ orin kíkọ, ọ̀pọ̀lọpọ̀ ogun ló wà níbẹ̀. Ó ti pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu nígbà tí mò ń gbìyànjú láti kọrin lóde kan rí. Salawa Abeni tú àṣírí ńlá nípa orin kíkọ, èyí lohun tó sọ. Èèyàn bá rí àwọn olórin ilẹ̀ wa tí wọ́n jáde tán tójú wọn gún régé tí wọ́n dùn wò. Níṣẹ́ lèèyàn máa rò pé bẹ́ẹ̀ ni ìrírí wọn nídìí iṣẹ́ orin tí wọ́n yàn láàyò náà ṣe gún régé. Ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà iná ń jó lọ́fun amùkòkò wọn, kódà ohun tí ojú wọn rí ẹnu wọn kì í ṣàbálẹ̀ ròyìn. Àgbà olórin wákà ilẹ̀ wa táyé nífẹ̀ẹ́ sí dáadáa ni KỌRIN-SALAWA Abeni táwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen of Waka tú àwọn àṣírí ńlá kan lórí àwọn ohun tójú rẹ̀ rí nídìí iṣẹ́ orin kíkọ. Àwọn àṣírí wọ̀nyí sì lè débi pé tí kì í bá ṣe pé òun fúnra rẹ̀ ló tú àwọn àṣírí yìí, ṣe làwọn èèyàn ìbá máa pariwo DJ YK múlẹ̀ nítorí yóò ṣòro kí wọ́n tó lè gbàgbọ́. Àti KỌRIN-SALAWA Abeni tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ohun tójú rẹ̀ rí nídìí iṣẹ́ orin ló ní oríṣiríṣi ìpèníjà làwọn máa ń dojúkọ nídìí iṣẹ́ orin táwọn yàn láàyò yìí. Ní kí òun sì tó débi tóun dé lónìí, ojú òun rí tó. Ọbabìnrin wákà yìí ní àwọn lè dé òde orin kí amplifier táwọn fẹ́ lò gbiná, àbí kí gbogbo rẹ̀ máa ṣiṣẹ́ kí gbohùngbohùn kọ̀ láti gbóhùn òun jáde. Ìṣẹ̀lẹ̀ mánigbàgbé kan tó ṣẹlẹ̀ sí òun ní ọjọ́ tóun wà lóde eré kan. Òun mú gbohùngbohùn lọ́wọ́ tóun fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọrin. Ó ní bóun ṣe lanu pé kóun kọrin báyìí dípò kóhùn òun jáde, níṣe lòun bẹ̀rẹ̀ sí ní pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ lòun ò ṣàìsàn tẹ́lẹ̀ kó tó di pé òun jáde lọ sóko eré yìí. Tọ̀ sí eléyìí, ẹni tó bá rí àgbà olórin yìí tó ń jó tó ń kọrin lónìí, òní mọ̀ pé àsìkò kan ti wà nínú ìrìn àjò rẹ̀ tó jẹ́ pé ó ṣàárẹ̀ bí ẹni máa kú kó tó di pé Ọlọ́run padà wá kó yọ. Salawa Abeni ní ìgbà kan wà tí ara òun kò yá. Àìsàn náà sì le débi pé ṣe ni ara òun kú tóun ò sì lè dá ara gbé látòkè désàlẹ̀ mọ́. Gbogbo ara òun rọ pátápátá. Àgbà yìí ní tóun bá fẹ́ lọ wẹ̀ tàbí pé òun fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀, níṣe ni wọ́n máa gbé òun. Ní ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ náà òun ò jáwọ́ nídìí orin kíkọ, bẹ́ẹ̀ lòun ò sọ ìrètí nù. Salawa Abeni lòun àti ẹ̀ máa sọ fún àwọn tó ń tọ́jú òun pé a ò dá òun bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò bí òun bẹ́ẹ̀. Torí náà ara òun máa yá, bẹ́ẹ̀ lòun máa padà sípò. Tẹ̀síwájú pé kò sí iṣẹ́ tí kò ní owú, bẹ́ẹ̀ ni kò sí iṣẹ́ tí kò ní ìlara. Ó ní iṣẹ́ téèyàn bá ń ṣe tí kò bá ní owú nínú, tí kò sì ní ìlara, àfi kéèyàn tètè jáwọ́ níbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó, ọbabìnrin wákà yìí ní tí obìnrin kò bá rí ilé ọkọ gbé, ní lọ́pọ̀ ìgbà kì í ṣe torí àìmọ̀ wá hù. Ní ọwọ́ orí ni gbogbo nǹkan wà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ, ìyá àwọn ọmọ àgbà olórin fújì ilẹ̀ wa Abdulrazak Kọ́láwọlé Ìlọ̀rí tí gbogbo èèyàn mọ̀ sí Kọ̀líntì Àyìnlá yìí sọ pé òun ti ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ rí. Nígbà tóun sì ń ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ yìí ni òun bẹ̀rẹ̀ orin kíkọ. Ní òun wà ní bí ọmọ ọdún 12 nígbà tóun bẹ̀rẹ̀ sí ní kọrin. Tilẹ̀ jẹ́ pé bàbá òun ò fọwọ́ sí orin kíkọ nígbà náà. Yóò sì máa sọ fún òun pé iṣẹ́ ayé àti iṣẹ́ ogun ni iṣẹ́ orin kíkọ. Ṣùgbọ́n síbẹ̀ náà òun yanṣẹ́ náà láàyò. Ó ní àwo àkọ́kọ́ tó gbé òun síta ni èyí tóun ṣe ní ìrántí Muritala Muhammed. Ó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láyé ológun. Ní àtìgbà náà ni òun kò ti bojú wẹ̀yìn mọ́. Ọlọ́run sì jẹ́ kí iṣẹ́ wákà náà gbé òun tóun sì débi tóun dé lónìí yìí. Bẹ́ẹ̀ lórin wákà di ohun tó ń kárí ayé lásìkò tòun, bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ lòun dá orin wákà sílẹ̀.